Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ọmọ òrìṣà apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín mọ̀ wípé fíìmù yìí ó wà ní orí igbá báyìí tí ó fẹ́ máa ta wàràwàrà. Lónìí ká tó tẹ̀síwájú, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá. Kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa, kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ọmọ òrìṣà apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín mọ̀ pé fíìmù yìí ó ti wà lọ́nà báyìí o, ṣùgbọ́n lénìí yìí a máa sọ̀rọ̀ nípa nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ọmọ òrìṣà apá kìíní rẹ̀. Kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí? Ṣé storyline fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni? Ṣé graphics fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù, tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù yìí òun lẹ nífẹ̀ẹ́ sí jù? Kọ́dé bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ọmọ òrìṣà, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.